ìbà Elédùmarè, ìbà kọ́dá o, ìbà ṣẹ̀dá, ìbẹ̀yìn tẹ́ nílé ayé, ìbẹ̀yìn ìyá mi Òṣùmọ̀gà, ají má jẹ nǹkan tó lè gún, ó sọ̀kòlù bọ́ tẹ́nu ìbọnjọ ìkàtó. Èyí tí mo jí lónìí mo bá lágẹmọ lórí ewé, wọ́n lẹ́nìkò ní bá lágẹmọ lórí ewé. Èyí tí a jí lónìí mo bárò gidigba lálẹ́ odò, wọ́n lẹ́nìkò ní bárò gidigba lálẹ́ odò. Tó eriwo, ọ̀sán wo, òru wo, wíwo lẹ́nu àwọ̀ wo, ẹ̀yìn ayé àṣìbà, ìbágà, ilé gà lẹ́wà yóò, ilé gà lẹ́wà yóò, ilé gà lẹ́wà yóò. tó èyí ni láti ṣe àfihàn sinimá ńlá kan èyí tí ó gbajúgbajà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tí àkọlé rẹ̀ ń jẹ́ House of God. Ẹ tètè subscribe sórí ìkànnì yìí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá pátápátá, a kí yín pé ẹ kú ọjọ́ mélòó kan, ẹ kú ọjọ́ mẹ́ta. A tuntun wá sórí ètò náà nìyẹn bí ìṣe wa. Sinimá ńlá kan la gbé wá, kí lorúkọ tí a pè sinimá yìí? Sinimá yìí ni a pè ní House of God, House of God, House of God. Èyí tí ó ń bọ̀ lórí Netflix fún gbogbo yín láti wò. Ṣùgbọ́n àǹfààní wà fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń follow wa, tí ẹ̀ ń subscribe sórí Àṣeyọrí TV wípé a láǹfààní àti gbé sinimá yìí wá fún yín ní orí ìkànnì yìí. So fún ìdí èyí, ẹ bá ṣe mísì ẹ̀, ìwọ tó bá jẹ́ pé òun wò wá fún ìgbà àkọ́kọ́ nínú ìkànnì yìí Àṣeyọrí TV, ẹ rí i dájú pé ẹ ṣe kí ni, ẹ subscribe sórí channel yìí. Kí ni sinimá House of God? Sinimá House of God jẹ́ sinimá kan tó jẹ́ pé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lẹ máa gbádùn, lẹ máa jẹ gbádùn ẹ̀ rẹpẹtẹ, nítorí pé kí ni, ẹ ti wo jagunjagun, gbogbo yín lẹ gbádùn jagunjagun láti ọwọ́ Femi Adebayo, eléyìí tó kọjá jagunjagun. Sẹ́rí sinimá tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, ó kọjá jagunjagun, ó ní agbára. Àwọn aṣọ tó wà nínú ẹ̀ ó kì kọjá bẹ́ẹ̀. Haúsá wà ń bẹ̀, Ìgbò wà ń bẹ̀, Yorùbá wà ń bẹ̀. Ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta tó wà lórílẹ̀‐èdè wa Nàìjíríà, gbogbo wọn náà pé sínú sinimá House of God. Ẹ wo, ó ní agbára jù, ó kọjá bẹ́ẹ̀, ó kọjá àfẹnusọ. Tẹ́ bá ti wo sinimá Aníkúlápó series tí Kúnlé Afọláyan ń ṣe lọ́wọ́lọ́wọ́, series 1, tẹ́ ti wo series 1, ẹ rí wípé gbogbo àwọn tí ó wà nínú series 1 yìí la tún kó sínú House of God yìí, àti àwọn àgbààgbà òṣèré tí wọ́n kú fún action ló wà nínú House of God yìí. Nítorí ẹ̀ náà ni èmi ọmọ yín mo ṣe wá sórí ètò ìyẹn Àṣeyọrí TV láti wá sọ fún yín wípé ẹ nífẹ̀ẹ́ mísì sinimá yìí, nítorí pé mo mọ̀ wípé bí èmi ṣe fẹ́ wò lẹ́yìn náà ṣe fẹ́ ṣe kí ni, lẹ́yìn náà ṣe fẹ́ wo House of God. Fún ìdí èyí, ẹ jájọ lọ, tí ó bá di on the 25 la máa gbé sinimá yìí wá sórí ìkànnì yìí House of God. Ó lè jẹ́ pé láàrin ọjọ́ kan la fi máa show sinimá yìí lórí ìkànnì yìí, tàbí láàrin ọjọ́ mẹ́ta. Tí wàá fún àǹfààní ìwọ tí ò bá fẹ́ wá mísì ẹ̀, la ṣe ń sọ wípé ẹ tètè ṣe kí ni, ẹ tètè tẹ subscribe button sórí channel yìí, kẹ́ẹ̀dẹ̀ hàn notification yín tó bá ti ń drop, kí YouTube ó máa ṣe kí ni, wọ́n máa gbé wá sọ́dọ̀ yín náà pé òkè ẹ̀yin náà ẹ lè láǹfààní àti wò. Nítorí ìdí kan pàtàkì la ó ṣe máa ní àǹfààní láti máa gbérú àwọn sinimá yìí wá sórí ìkànnì láàrin ìṣẹ́jú bíi mélòó kan fún ìwọ̀n ìgbà díẹ̀ tí kì í pẹ́ rárá. A kì í jẹ́ kó pẹ́, ṣùgbọ́n nítorí ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ láǹfààní àti lọ wò ní sinimá tàbí Netflix, la ṣe máa ń ṣe kí ni, la ṣe máa ń ṣe èyí fún yín láti ṣe kí ni, láti lè jẹ àǹfààní àwọn sinimá wa tí ó ń lọ lórí Netflix tàbí sinimá. So lẹ́sẹ̀ máa láǹfààní àti jẹ àwọn ìgbádùn sinimá lórí Àṣeyọrí TV. Tó àti sọ́nà nìyẹn, a tún máa padà wá. Ẹ má já gbàgbé lórí jagunjagun. Àwọn èèyàn kan ṣe mẹ́sẹ̀jì wá pé ká fún wọn ní jagunjagun part 2. Mo ti ṣe fídíò bíi 4 sí 5 tí mo sì ṣàlàyé nípa jagunjagun part 2 wípé
kò lè ṣeé ṣe kí jagunjagun ní part 2. Gbogbo yín ẹ sì ń mẹ́sẹ̀jì wa náà ni pé ẹja gbé jagunjagun part 2 wá, ẹja tó jagunjagun part 2, ẹ̀yin fẹ́ wo jagunjagun. Ibi tẹ́ ẹ bá ti fẹ́ wo làwa ò mọ̀, nítorí pé bọ̀dá wa Femi Adebayo wọ́n ti sọ wípé jagunjagun part 2 tí kò sí nǹkan tó ń jọ bẹ́ẹ̀ àfi tẹ́ ẹ bá máa wo sinimá míì tó tún máa ṣe kíni tó tún máa tajú jagunjagun lọ. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ń mẹ́sẹ̀jì wa, ẹ jọ̀ọ́ a bẹ̀ yín lórúkọ Ọlọ́run, jagunjagun part 2 ò sí rárá, kò sí ni. Sinimá tẹ́ ẹ ń retí báyìí lọ́dọ̀ wa tá a máa jù sórí afẹ́fẹ́ ní on the 25 lórí ìkànnì yìí Àṣeyọrí TV di àpè ní House of God. Fún ìdí èyí ẹ tètè mú ẹ tètè subscribe sórí channel yìí ìyẹn Àṣeyọrí TV láti lè máa jẹ ìgbádùn wa. Yóò dára fún yín, a máa lọ a máa bọ̀, ẹ̀yin la máa bá, àwa la máa wá lágbára àṣẹ tèdùmàrè. Tàbá wá rẹ́ni tó bá ní àní wá, Ọlọ́run kó bá wa ṣe kíni, kó bá pa ẹnu ẹ̀ mọ́. Tó kó tó dìgbà tá a máa padà wá láti gbé House of God wá sórí ìkànnì yìí. Ní ọ̀nà náà sinimá House of God yìí, àwọn wo gan ló kópa ń bẹ̀? Kí ni sinimá yìí dálé lórí gan ni? Sinimá yìí jẹ́ epic movie, ìyẹn tí a mọ̀ sí sinimá ayé àtijọ́, ìyẹn tí wọ́n ṣe ní abúlé. Epic movie, epic Yorùbá movie, kì í wá ṣe Yorùbá nìkan, ó dá lórí àwọn ẹ̀yà mẹ́ta kan, ìyẹn Hausa, Igbo àti Yorùbá. Arákùnrin kan wà ńbẹ̀ tí ó yí Hausa, èyí tí ó jẹ́ pé ó ní agbára, akíkanjú ni, ológun sì ni pẹ̀lú, ológun ni sí ni pẹ̀lú. Tí ẹ bá wo sinimá Aníkúlápó series, ẹ rí wípé arákùnrin kan wà ńbẹ̀ tí ó wá láti ilẹ̀ Hausa. A ní fẹ́ mẹ́nu lọ bẹ̀ yẹn nítorí pé ó ṣe díẹ̀, ṣùgbọ́n ẹ má jà sọ̀rọ̀ jù lórí sinimá House of God yìí, ẹ má jà sọ̀rọ̀ jù. Nígbà tó bá jáde, gbogbo wa náà láṣẹ kíni ní àǹfààní àti wo sinimá náà, tá a sì ṣe kíni, tá a sì jẹ̀gbádùn ẹ̀ lónìí mùkúlùmù kẹ̀kẹ́ lágbára Ọlọ́run. Ojú tí a fi ń wo àwọn sinimá wa, ojú náà ní fọ́ láṣẹ tèdùmàrè. A kí yín o, a dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣé púpọ̀, ẹ kú ìfẹ́ tí ẹ ní sí wa. Sinimá House of God, sinimá tó ní agbára ni. Òun náà là ń pariwo fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pé tí ó bá ti jáde, ẹ bá wa wò lórí ìkànnì yìí Àṣeyọrí TV. Ẹ bá wa subscribe sórí ìkànnì yìí, ẹ tẹ subscribe button yín, ẹ bá wa wò pápápá. Ẹ má jò ó pẹ́, nítorí pé a ní pẹ́ láti kò ní pẹ́ rárá lórí channel wa tá ò fi ṣe kíni, tá ò fi delete ẹ̀. Kò ní pẹ́ rárá, ó lè jẹ́ ọjọ́ méjì, ó lè jẹ́ ọjọ́ kan, ó lè jẹ́ láàrin 24 hours la fi máa ṣe kíni, la fi máa ṣe àfihàn sinimá House of God yìí. So fún ìdí èyí, à ń sọ fún yín wípé tí o bá ti subscribe sórí channel yìí, tètè rí dájú wípé o ṣe kíni, ó tẹ subscribe button yẹn báyìí kó lè ṣe kíni, kó lè jàn àǹfààní House of God lórí ìkànnì yìí. Ṣùgbọ́n fún àǹfààní ẹ̀yin tí ẹ ń béèrè wípé níbo lẹ ti lè wo House of God gangan, orí Netflix ló máa jáde sí. Netflix ló máa jáde sí ní on the 21st oṣù tí a wà nínú rẹ̀ yìí ló máa jáde sórí Netflix. Ẹ láǹfààní àti ṣe kíni láti lọ wò lórí Netflix. Bákan náà a máa ń ṣe nǹkan kan lórí channel yìí láti ṣe kíni, láti fún àwọn olólùfẹ́ wa ní subscription Netflix, láti ṣe kíni, láti lọ máa wo àwọn sinimá àkọ́kọ́. Ṣùgbọ́n a máa select àwọn èèyàn ni, a máa select, ó lè jẹ́ èèyàn méjì mẹ́ta la máa mú, la máa ṣe kíni, la máa fún láǹfààní láti wò pẹ̀lú wa ní Netflix wa. Ṣùgbọ́n fún àwọn tí ò bá rí irú àǹfààní yìí, nítorí wọn la ṣe máa ń ṣe kíni, la ṣe máa ń ṣe àfihàn àwọn sinimá yìí lórí ìkànnì yìí láàrin wákàtí kan, ọjọ́ kan tàbí ọjọ́ mẹ́ta. Ó depend lórí bí sinimá náà bá ṣe ṣètò. So ìwọ tí o bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ channel yìí, rí i dájú pé o ṣe kíni, ó tẹ subscribe button yẹn kó má bàa ṣe kíni, kó má bàa miss ẹ̀. Àṣeyọrí TV òun náà lẹ́wà tí ẹ ti ń wò wá lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run ọba yóò ràn wá lọ́wọ́. A sọ fún yín pé a nífẹ̀ẹ́ yín, a fi ẹ̀mí ìmoore hàn gẹ́gẹ́ bí ẹ ṣe ń support yín. Ọpẹ́lọpẹ́ àtìlẹ́yìn yín, àtìlẹ́yìn Ọlọ́run, òun náà ló jẹ́ kíni, òun náà ló jẹ́ ká máa mí, ló jẹ́ ká máa wà sí orí ìkànnì yìí ìyẹn Àṣeyọrí TV. Ẹ ṣé púpọ̀ o, àdúpẹ́ o. God bless you. Ẹ ṣé tí ẹ wo fídíò wa, àdúpẹ́ lọ́wọ́ yín o. A fi ẹ̀mí ìmoore hàn sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa.
fún àǹfààní ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ subscribe báyìí.